Èmi ní tèmi o, mo ti fi ẹ̀sìn Islam kalẹ̀. Mo ti fi ẹ̀sìn jàgídíjàgan, mo ti fi kalẹ̀ torí wípé nígbà tí tí wọ́n ń kọ́ wọn nínú Islam ń padà yé mi, mo rí wípé kì í ṣe ohun tó bá mi lára mu rárá. Nígbà tí mo wádìí nípa tí wọ́n ń ṣe nínú Sharia, ó jẹ́ nǹkan tí ò yẹ kí tí ó gbọ́ rárá. Nígbà tí ọ̀rẹ́ mi kan tó ṣàlàyé fún mi ìtú tí wọ́n ń pa nínú Sharia law, ó jẹ́ kó yé mi wípé ṣé ní ká máa pààyàn ká máa bẹ́ orí èèyàn, wọ́n ní kò sí ohun tó burú níbẹ̀ o. Eléyìí jẹ́ nǹkan tí ó bà mí nínú jẹ́. Ìdí nìyí tí a fi rí tí àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Sharia law yìí tó sì jẹ́ wípé àti bẹ́yàn lórí àti pààyàn kò ná wọn ní nǹkan kan, kò jẹ́ wọn ní nǹkan kan, torí wípé wọ́n nígbàgbọ́ wípé èrè ń bẹ fáwọn tí àwọn bá dé àlìkìyámà. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ni Koko Zaria èyí tó sọ, wọ́n jẹ́ ká mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò ṣe ẹ̀sìn Islam mọ́ o. Wọ́n ní nígbà tí àwọn wádìí dáadáa tí àwọn sì ka ìtumọ̀ ohun tí wọ́n ń ṣe nínú Sharia, ó jẹ́ nǹkan ìbànújẹ́. Ẹ̀sìn ká máa pààyàn, ẹ̀sìn ká máa gé èèyàn lórí, wọ́n láwọn ò ṣe mọ́ o. Àwọn ò sí ẹ̀sìn jàgídíjàgan mọ́. Wọ́n ní kódà nínú ẹ̀sìn yìí, àwọn ní ọmọ kan tó jẹ́ wípé àwọn náà lọ sí ilé kéwú tó sì lo ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé kéwú yìí láti lọ kọ́ ẹ̀sìn Islam. Lẹ́yìn ìgbà tó ṣe tán nílé kéwú, wọ́n láwọn ṣe wòlímọ̀ fún un. Bẹ́ẹ̀ ni kódà àwọn pe gbajúgbajà olórin láti wá kọrin ní ọjọ́ tí wọ́n ń ṣe wòlímọ̀ fún un. Tó sì jẹ́ wípé nígbà tó parí kéwú rẹ̀, inú àwọn dùn, àwọn gbàlù, àwọn pajó, àwọn pará, àwọn pe ẹbí kí wọ́n wá bá wọn ṣe ayẹyẹ ayọ̀ wípé ọmọ àwọn ó parí ilé kéwú. Ẹ̀yin tèmi, wọ́n ní lẹ́yìn ìgbà tí ọmọ yìí parí ilé kéwú, kò pẹ́ kò jìnnà lọmọ yìí bá pe àwọn wípé nítòun òun ò ṣe ẹ̀sìn Islam mọ́. Lẹ́yìn ìgbà tí àwọn náà ti pinnu lọ́kàn wọn wípé àwọn ò ṣe mọ́, làwọn bá bi ọmọ yìí léèrè kí ló rí, kí ni tó fà á tó fi ní òun ò ṣe ẹ̀sìn Islam mọ́. Ìwọ ọmọ táà náà lọ sílé kéwú tó jẹ́ wípé ní ọjọ́ tó parí tó sọ Kùránì kalẹ̀, ṣe ni àwọn gbàlù táwọn gbàjó táwọn pe gbogbo ayé kó wá bá wọn ṣe àjọyọ̀. Tó wá ṣàdédé pinnu lọ́kàn rẹ wípé ó ṣe ẹ̀sìn Islam mọ́. Kí ni tó rí? Kí ni tó fà á? Kí ló dé tó fi sọ wípé ó ṣe ẹ̀sìn mọ́? Wọ́n ní ọmọ yìí bá mú ọ̀rọ̀ bọnu lónìí. Gbogbo ìgbà tóun ń lọ sí ilé kéwú, ó ní gbogbo ohun tí wọ́n máa ń kọ́ òun. Ó ní wípé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ tí àwọn bá pààyàn lórí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀, lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. Wọ́n ní àti pààyàn àti géèyàn lórí, wọ́n ní kò jẹ́ nǹkan kan o. Ẹ̀yin tèmi, ó ní lẹ́yìn ìgbà tóun wá rò ọ̀rọ̀ yìí lọ tóun rò bọ̀ tóun rí wípé gbogbo ẹ̀kọ́ tóun lọ kọ́ yìí kò sí nǹkan kan tó ní ìtumọ̀ sóun. Ìdí nìyí tó ń ṣe pinnu lọ́kàn wípé òun ò ṣe ẹ̀sìn mọ́. Ẹ̀yin tèmi, eléyìí ni Koko Zaria ó jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó tẹ̀síwájú, ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn Sharia èyí tí wọ́n fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá, wọ́n ní kò lè ṣe é ṣe o. Wọ́n ní báwo ni wọ́n ṣe gbé ẹ̀sìn Sharia wá sí ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé Christian wà ń bẹ, àwọn oníṣẹ̀ṣe wà ń bẹ, tó wá jẹ́ wípé wọ́n fẹ́ kí ẹ̀sìn Sharia kó gba gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní kò ṣe é ṣe o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Kwara èyí tí àwọn ti wá tó sì jẹ́ wípé àwọn Mùsùlùmí wọ́n pa èèyàn bíi 200 torí wípé wọ́n láwọn ò ṣe ẹ̀sìn Mùsùlùmí. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n pa gbogbo àwọn èèyàn yìí, àwọn wá ń retí kí àwọn olórí tó wà nínú Islam pé kí wọ́n jáde láti wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ náà. Wọ́n ní ó ya àwọn lẹ́nu wípé kò sẹ́ni tó jáde nínú wọn láti wá condemn nǹkan tí àwọn tí wọ́n pa àwọn èèyàn yìí tí wọ́n ṣe, torí wípé wọ́n rí wípé kò sí ohun tó burú nínú kí wọ́n máa pààyàn kí wọ́n máa gé èèyàn lórí bọ́. Wọ́n ní ara àwọn nǹkan tí wọ́n ń kọ́ wọn nínú Islam ní. Ẹ̀yin tèmi,
eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ̀yin tèmi, Koko Zaria ó ṣàlàyé ìtumọ̀ nǹkan tí ṣẹ̀ríà ó jẹ́ àti wípé nígbà tí wọ́n bá gbé ṣẹ̀ríà wá sí ilẹ̀ Yorùbá, ìtú tí wọ́n mọ̀ pa, ó ní bí wọ́n ṣe máa pa àwọn èèyàn tí wọ́n máa gé àwọn èèyàn lórí bọ́lẹ̀, ó ní kò ní níye o. Bẹ́ẹ̀ nítorí wípé wọn ò rí i pé ó já sí nǹkan kan, kò já mọ́ nǹkan kan lọ́dọ̀ wọn. Kódà wọ́n nígbàgbọ́ wípé táwọn bá pààyàn, táwọn gé èèyàn lórí bọ́lẹ̀, wọ́n ní ṣe ni àwọn ní èrè táwọn ó gbà. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Koko Zaria ó tẹ̀síwájú. Ó jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí Mùsùlùmí èyí tí wọ́n ń pariwo wípé àwọn fẹ́ ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá, wọ́n ní wọ́n ti gbé owó ribiribi fún wọn o. Wọ́n ní kì í ṣe owó kékeré, ó ní wọ́n gbé fún wọn. Ìdí nìyí tá a fi rí wọn tí wọ́n fi ń jáde pé a fi dandan wọ́n gbẹ̀sìn ṣẹ̀ríà wá sí ilẹ̀ Yorùbá. Wọ́n ní tí wọ́n bá sì fi lè gbé ẹ̀sìn yìí wá, wọ́n ní nǹkan tí wọ́n fojú àwọn èèyàn rí. Wọ́n ní ṣe ni wọ́n máa pa gbogbo àwọn ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan torí wípé ntí ẹ̀sìn yìí tó kọ́ wọn nù. Wọ́n ní kódà ó nígbà kan tí àwọn pàdé Sheikh Labib níbi ìnáwó kan. Wọ́n bi àwọn léèrè kí ló dé tí àwọn fi kúrò nínú ẹ̀sìn Islam. Wọ́n ní ṣe làwọn ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn ò gbọ́ nǹkan tí Sheikh Labib wí o. Torí wípé àwọn ò lésì èyí tí àwọn lè fún wọn. Wọ́n ní torí wípé táwọn bá ní káwọn tiẹ̀ wá tẹnu bọ̀rọ̀, wọ́n ní ilẹ̀ ó ṣú, ilẹ̀ ó mọ́, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n ní kò ní yẹra wọn. Eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ jáde lẹ́nu Koko Zaria. Wọ́n ṣe àlàyé tó pọ̀, wọ́n sì sọ ìdí èyí tí wọ́n fi kúrò nínú Islam. Ẹ̀yin tèmi, Koko Zaria ó jẹ́ ká mọ̀ wípé kó tó di wípé àwọn pinnu láti fi ẹ̀sìn yìí kalẹ̀, lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ àwọn tó ṣàlàyé fún wọn irú tú èyí tí wọ́n ń pa nínú ṣẹ̀ríà law àti wípé ìtumọ̀ tí ṣẹ̀ríà law jẹ́, wọ́n ní ṣe ni àwọn fúnra ara wọn tí àwọn sì gba orí ayélujára lọ, ìyẹn Google, láti lọ ṣe àwọn research láti rí àrídájú ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wọn sọ fún wọn nípa ẹ̀sìn ṣẹ̀ríà. Wọ́n ní táwọn rí ń bẹ̀, wọ́n ní ó jẹ́ nǹkan tí ó yà wọ́n lẹ́nu. Wọ́n ní kódà àwọn tó rí ju tí ọ̀rẹ́ àwọn tó ṣàlàyé fún àwọn lọ, pé kò sí aburú nínú kí wọ́n máa pààyàn lórí àwọn ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀. Ẹ̀yin tèmi, wọ́n ní eléyìí jẹ́ nǹkan tó ba àwọn nínú jẹ́, tó sì jẹ́ kí àwọn pinnu lọ́kàn àwọn wípé àwọn ò ṣe ẹ̀sìn Islam mọ́, àwọn fẹ́ ní ìfọ̀kànbalẹ̀, àwọn ò ṣe ẹ̀sìn apààyàn mọ́. Bẹ́ẹ̀ nítorí wípé àwọn rí wípé nínú ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn tó fìyàn lọ́kàn balẹ̀ rárá. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Wọ́n ní ká wò ní ilẹ̀ Yorùbá, kí ló dé tí àwọn olórí Mùsùlùmí èyí tí wọ́n fi ń fún àwọn Fúlàní láyè láti wá máa darí wa, láti wá máa fún wa pàṣẹ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà, àjájá ilẹ̀ Yorùbá, láti wá máa fọwọ́ lálẹ̀ fún wa nǹkan tí àwọn ń fẹ́ ká ṣe ní ilẹ̀ Yorùbá, ní ìlú tó lọ́ba tó ní ìjòyè. Wọ́n ní kí ló dé tó fi jẹ́ wípé wọ́n fọwọ́ sí kí àwọn Fúlàní kó wa lẹ́rú. Wọ́n ní kí ló dé tó fi jẹ́ wípé wọ́n fọwọ́ sí kí àwọn Fúlàní kó máa pa wá bí wọ́n ṣe ń pa wá yìí. Wọ́n ní kí ni èrè tí wọ́n ń fẹ́ gbà ń bẹ̀ tí ì bá ṣe wípé wọ́n ti gbé owó fún wọn. Wọ́n sì ti gbàgbé wípé gbogbo owó tí wọ́n ń gbà yìí, ó ní wọ́n ó fi wòkú ni o, ó ní wọ́n ó fi wàràn ni o, ó ní wọ́n ó fi wà ìsàn ni o. Ẹ̀yin tèmi, Koko Zaria ó mọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni bó ṣe ń sọ̀rọ̀ ló ṣe ń fún àwọn ẹni ibi yìí, ló ń fún wọn lépè. Gbogbo àwọn tó ń pa àwọn ọmọ Nàìjíríà nípakúpa, ó ń fún wọn lépè. Ẹ̀yin tèmi, bẹ́ẹ̀ náà ló sì rọ gbogbo àwọn olórí Mùsùlùmí wípé kí wọ́n yé bá wọn kópa nínú àwọn nǹkan tí ò dáa. Ó ní kí wọ́n yé bá wọn lọ́wọ́ sí àwọn nǹkan tí Ọlọ́run bínú sí, bí ká máa pààyàn, ká máa géèyàn lórí bọ́lẹ̀. Ó ní kì í ṣe nǹkan tó dáa rárá. Ó ní tó bá jẹ́ wípé tí wọ́n ń kọ́ nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe ni, ó ní káwọn náà jókòó kún ronú, kún lọ ṣe ìwádìí, bí ó ṣe yẹ kún ṣe ìwádìí. Wọ́n ní ká wò wípé Gumi èyí tó jáde,
èyí tó gbé ẹ̀sìn Islam yìí sórí tó ń sọ̀rọ̀, ó ní wọ́n ti dá a padà ní Saudi bí ẹ̀ẹ̀mélòó kan. Ó ní tó bá jẹ́ wípé ìwà ọwọ́ rẹ̀ dáa, ó níbi tí ẹ̀sìn Islam gan ti ṣẹ̀ wá, ó ní wọn ò gbà ti Gumi, ó ní ṣe ni wọ́n lé tí wọ́n sì dá a padà bí ẹ̀ẹ̀mélòó kan torí wípé ìwà ọwọ́ rẹ̀ kò bá ìwà ẹni tó lè wà ní Saudi mu. Ẹ̀yin tèmi, ẹ wò ọ̀rọ̀ mọ̀ bọ́ lẹ́nu Alhaji Koko Zaria. Àwa mọ̀ bóyá ká wá tún mọ̀ pé wọ́n ní Alhaji torí lẹ́yìn ìgbà tán tiẹ̀ ti sọ wípé àwọn ti kúrò nínú ẹ̀sìn Islam, bóyá ká wá yọ Alhaji kúrò ní ẹnu wọn. Bẹ́ẹ̀ ni àwọn kan jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bínú lórí ọ̀rọ̀ tí Koko Zaria èyí tó sọ yìí. Wọ́n ní ṣe ni ọmọ àlè mùsùlùmí ni. Wọ́n ní kí wọ́n lọ yọ eyín Mẹ́kà èyí tó wà ní ẹnu wọn tí wọ́n bá ti mọ̀ wípé lóòótọ́ o àwọn ti kúrò nínú Islam àti wípé kò tí ì pẹ́jù tí wọ́n bá pinnu lọ́kàn wọn wípé kí wọ́n padà. Ṣùgbọ́n tí wọ́n bá ti wá rí wípé àwọn ò lè padà kí wọ́n torí náà kí wọ́n lọ yọ eyín Mẹ́kà èyí tó wà ní ẹnu wọn torí pé àwọn ò fààyè gbà. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Ṣé ni àwọn mùsùlùmí ya jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú Koko Zaria wípé ọ̀rọ̀ tó sọ yìí ó jẹnu rẹ̀ lọ. Eléyìí ó jẹ́ nǹkan tí ó lágbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tí wọ́n ń ṣàdúrà fún Koko Zaria, wọ́n ń ṣàdúrà fún wípé àwọn bá dúpẹ́, àwọn bá yọ̀ wípé ojú rẹ̀ rìnà, ó sì tètè mọ ohun tó yẹ kó ṣe lásìkò kó tó pẹ́jù fún. Bẹ́ẹ̀ náà làwọn kan ń ṣépè fún tí wọ́n sọ wípé ọmọ àlè Yorùbá ni, wọ́n ní ọmọ àlè mùsùlùmí ni. Wọ́n ní kò lè yà wọ́n lẹ́nu torí wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀, ìyẹn Bishop David Oyedepo gan tó jẹ́ Christian, wọ́n ní kò yà wọ́n lẹ́nu wípé ó ṣàdédé yíbìrí wípé òun ò ṣe ẹ̀sìn Islam mọ́. Wọ́n nífẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ náà kì í ṣe wípé ó wà nínú Islam. Ẹ̀yin tèmi, eléyìí ó gbẹnu tán. Eléyìí jẹ́ nǹkan tí Koko Zaria èyí tó sọ. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ̀yin tèmi, gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.